nígbà tí ẹ pàdé olólùfẹ́ yín kí ni àwọn nǹkan tẹ́ rí tẹ́ kó jẹ lára wọn. nígbà mo pàdé olólùfẹ́ mi àbọ̀ láìkí bó ṣe wà. ilé bàbá àtìyá la wà fúnra wọn wá wa wálé wọ́n sì sọ kọ́dà àti wọ́n pé àwọn fẹ́ mi gan mo tó pé kì í tí ì ṣe tán. Christian ní mi church láti pàdé gbòòrò àdẹ̀fẹ́ra wa. àwọn obìnrin tó wà ń tàn sí yìí almost nínú 100% sẹ́ńdọ̀ nínú 100% àwọn obìnrin tó wà ń tàn sí yìí bóyá ká mú 85% àbí 90% ló láì kó èmi tẹ̀lé ẹ̀wọ̀n yìí lè lówó lọ. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ìmọ́lẹ̀ TV káàkiri àgbáláyé níbi tí ẹ ti ń wà ìlú Ògbómọ̀ṣọ́ náà la wà lónìí ti ṣe ọjọ́ 14 oṣù kejì. a wà ní agbègbè Takí nílùú Ògbómọ̀ṣọ́ níbi táti mọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn tí a bá rí láti bi wọ́n léèrè nípa àyájọ́ olólùfẹ́ àti ohun tí wọ́n bá mọ̀ nípa olólùfẹ́ wọn. ẹ má gbàgbé láti like kẹ́dẹ̀ drop comment yé ní abala àríwísí ẹ má bá wa ká lọ. orúkọ yín wà. ẹni báwo ni ìrìnàjò ìfẹ́ yín ṣe rí nígbà tẹ́ kọ́kọ́ pàdé olólùfẹ́ yín wà? dáadáa ni kò sí ẹnì kankan dáadáa ni. nígbà tẹ́ pàdé olólùfẹ́ yín kí ni àwọn nǹkan tó yẹ wọ́n ṣe tó mórí yín wú? ẹ mọ́lí sí wa ilé bàbá àtìyá la wà fúnra wọn wá wa wálé wọ́n sì sọ kọ́dà àti wọ́n pé àwọn fẹ́ mi gan mo tó pé kì í tí ì ṣe tán àwọn òbí mi ní ẹ ti tó lọ tó lànà tó àtìgbà náà dáadáa àtìgbà náà nìfẹ́ náà ti múlẹ̀ àti tí wọ́n bẹ̀rẹ̀ ní ìṣòro tó lé ní 40 years tó kò sí àfẹjọ́sọ ẹnìkan kan níwọ̀n ìṣùpá wa gbadé ìjà rí mo ń bẹ Ọlọ́run pé àwọn ọmọ ìsìn kọ́lọ̀ wọnú ayé wọn kí wọ́n mọ ibi tí wọ́n yà sí kọ́lọ̀ má jẹ́ wọ́n sí yàn. bí àwọn ọmọ ayé ìsìn bẹ́ẹ̀ ṣe wọ́n á ṣe àyájọ́ olólùfẹ́ kí ni ìmọ̀ràn tẹ́lí fún ọba? wọ́n yàtọ̀ bẹ́ẹ̀ táwa ṣe kọjá ìyàtọ̀ wà ń bẹ̀ torí wò dúró gbàtọ̀ ilé wò sì dúró pẹ̀tọ̀ ọkọ̀ wá mi wálé fún àwọn ọmọ ọkọ̀ wálé nọ́mbà 2 èkejì tó bá ní èyí ò dáa wọ́n pọ̀ gangan làwọn fẹ́ iwájú ò sì ní ṣe dáadáa kọ́lọ́jọ́ ogun wọn mọ̀ sórí. orúkọ yín sà? Sunday Ọlárànmí. à ń ṣe àyájọ́ olólùfẹ́ lónìí kí ni kẹ́tẹ́ lè sọ nípa ẹ̀sà? tí mo lè sọ ń pa ẹ̀ ni wípé àwọn ọ̀dọ́ kan máa abuse ẹ̀. mo ti kí àwọn ọmọ mi both anywhere ìyá mi máa kí gbogbo àwọn olólùfẹ́ mi the loved ones kìí ṣe pé ọdún kákan máa bára ẹni sùn ká máa kiri ẹni mọ́lẹ̀ àwọn èèyàn ti misconceive ẹ̀ so ẹ̀ fìfẹ́ hàn sí àwọn tó nífẹ̀ẹ́ ọmọ ìyá bàbá ọ̀rẹ́ ẹ̀ fìfẹ́ hàn ẹ̀ kí wọn ẹ̀ fún wọn ní nǹkan ẹgbẹ́ kìí ṣe pé ọdún ìṣekúṣe. nígbà tí ẹ pàdé olólùfẹ́ yín kí ni àwọn nǹkan tó wú yín lórí àti pé báwo lẹ ṣe pàdé wọn? mo pàdé olólùfẹ́ mi inú mi dùn pé ló di ìyàwó mi so Christian ní mi church láti pàdé gbòòrò àdẹ̀fẹ́ra wa. bí ọjọ́ àkọ́kọ́ tẹ kọ́kọ́ pàdé olólùfẹ́ yín kí ni kẹ́yọ̀kọ́ pàtó tẹ fẹ́ràn jù nípa àwọn bóyá lára wọn ni kí ni kẹ́yọ̀kọ́ pàtó tẹ fẹ́ràn jù? mo láìkí bọ́dì rẹ̀ náà ni àti spirit ẹ̀. orúkọ mi ni Bùsáyọ̀ Tósìn. à ń ṣe valentine lè ṣe lólùfẹ́. orin lólùfẹ́ o kí ló dé? ẹ wọ pé pèsè ní pèsè ń bẹ́ẹ̀ gbọ́n àwọn obìnrin tó wà ń tàn sí yìí almost nínú 100% sẹ́ńdọ̀ nínú 100% àwọn obìnrin tó wà ń tàn sí yìí bóyá ká mú 85% àbí 90% ló láì kó èmi tẹ̀lé ẹ̀wọ̀n yìí lè lówó lọ sódà àṣàtì torí owó rẹ̀ ṣe lólùfẹ́ bá torí owó rẹ̀ jẹ́ tó lólùfẹ́. àwọn tó wà lólùfẹ́ kí ni ìmọ̀ràn yín fún wọn? sẹ́ẹ̀dì àwọn tó lólùfẹ́ ìmọ̀ràn mi fún wọn ni wípé nínú àwọn obìnrin yẹn sẹ́ẹ̀rì nínú àwọn obìnrin yẹn náà a máa rí àwọn tí ó wà òkè fẹ́ pé láìpẹ́ pé wọ́n pé yes for almost owó ni wọ́n ń wá like tẹ́bá mọ́ gbọ́ orin King Soundboy ó ní Nàìjíríà yìí sẹ́ńdọ̀ Nàìjíríà yìí relationship àwọn obìnrin yẹn ti sọ di business sẹ́ńdọ̀ business náà fi relationship yẹn ṣe sẹ́ńdọ̀ àwọn obìnrin yẹn ló máa ń gain nù business yẹn àwọn obìnrin ló máa ń gain gbọ́ àmọ̀ràn mi fún àwọn ọkùnrin tí wọ́n ti lólùfẹ́ tó rẹ̀ ń ṣe àyájọ́ lónìí ni pé ìsọ̀rọ̀ tó máa lò lólùfẹ́ o kọ̀ọ̀kan máa ṣọ́ra sí pẹ̀lú olólùfẹ́ wọn because ẹni tẹ́yàn bá bínú tán ní mo fọkàn pè yàn gbà mí náà o so wọ́n máa lọ jẹ breakfast tẹ́ bá fẹ́ mú olólùfẹ́ kí ni àwọn nǹkan tẹ́ máa wù tẹ́ fi máa mú? nǹkan tí máa wò pẹ̀lú olólùfẹ́ ni wípé tẹ́ bá fẹ́ mú olólùfẹ́ pẹ̀lú sẹ́ńtúrì táwa yìí pẹ̀lú tèmi ẹgbẹ́ báyìí o èmi wo beauty ẹ̀ you understand ẹ̀ lè fẹ́ mi tó fine ilé ìfisẹ́ pé mi ní fẹ́ mi tó fine but èèyàn kì í wo beauty like èèyàn kì í wo beauty lásán lára obìnrin tẹ́yìn bá fẹ́ fi obìnrin ẹ bẹ́ẹ̀ wo obìnrin tó níwà àdáyé mọ̀ pé kò sílẹ̀ lára fẹ́ obìnrin láìfù yìí èèyàn kò sílẹ̀ èèyàn mú lọ́lé fọ́lá ọ̀dà àwọn parent yẹn so èèyàn gbọ́dọ̀ fojú sílẹ̀ dáadáa èèyàn wo ẹni tí ó wà òkè dáadáa tó wípé èèyàn mú délé mọ̀fí nílé reject ẹ̀ nílé
Mo mú ìbà. À ń ṣe àyájọ́ olólùfẹ́ lónìí nígbà tí ẹ wà lọ́mọge báwo ni àjò fẹ́ yín ṣe rí mà? Ó fàìn dáadáa, kò sí pírọ́blẹ́mù. Nígbà tí ẹ pàdé ọkọ yín kí ni àwọn nǹkan tí ó wú yín lórí àbí kí ni àwọn nǹkan tó ń ṣe sí yín tó wú yín lórí mà? Wàhálà wọ́n try nígbà tá a pàdé a jọ sọ̀rọ̀ wọ́n sì sọ̀rọ̀ alálùbáríkà wọ́n sọ̀rọ̀ ìfẹ́ tó bí béèyàn ṣe ń ṣe ìfẹ́ tó ó sì ó fine ó dùn ní tí mo bá lágbára a máa ṣe fún yín kò ní pírọ́blẹ́mù kankan kì í ṣe pé mo ní owó púpọ̀ lọ́wọ́ o àmọ́ tẹ́ bá ti nífẹ̀ẹ́ mi Ọlọ́run mọ òun wa yóò dẹ̀ mọ wà láàrin ara wa. Bí wọ́n ṣe ń ṣe ìrìn àjò fẹ́ kí ni ìmọ̀ràn tẹ́lẹ̀ fún wọn? Ẹ wo ìmọ̀ràn tẹ́yìn mo lè fún wọn wípé ká mọ́ ní sùúrù. Ìfẹ́ dáa lóòótọ́ kí téèyàn jọ nífẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú sùúrù ni èèyàn fi máa ń ṣe ìfẹ́. Kì í ṣe wípé akànnì ọkùnrin kan kàn jẹ́ pé mo sì nífẹ̀ẹ́ rẹ mo láìkì ẹ o. Wọ́n á yẹ pé ìgbà náà ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí máa jọ ṣe tí ò yẹ kí wọ́n sì mọ̀ ṣe láàrin ara wọn. Ìgbà tó bá yá tó bá ti ṣe tó fẹ́ ṣe tán yóò padà gbé wọn jù sílẹ̀ ni. Ṣùgbọ́n rúrò ní báyìí tá a bá jọ múra tá a jọ ṣeré tá a jọ ṣe tá a jọ jẹ tá a jọ jáde yóò sí pé ìranù kankan níbi ibẹ̀ yóò níyì yóò ní ẹ̀yẹ. Ìwọ́n tó bá ti jẹ́ pé ní kíni náà ni kò lè níyì ẹlòmíì wá ti ṣe tí ó ti bá tiẹ̀ lọ tán nù ó ti tó ń wá ó ti lù lọ. Ìgbà àwọn olóbi kankan à ń tajà ń gbòòrò náà ni nígbà tí ò sí kankan owó ní ìfẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ náà là ń lò tiwa kò sí ọ̀nà. Nígbà tí ẹ pàdé lólùfẹ́ yín kí ni àwọn nǹkan tẹ́ rí tẹ́ like tẹ́ kó jẹ lára wọn? Nígbà mo pàdé olólùfẹ́ mi àbọ̀ láìkì bó ṣe wà àtútù tí máa ń lò fún mi bó ṣe kúrú sí bó ṣe kúrú náà láìkẹ̀. Kí wọ́n ní ìmọ̀ràn tẹ́ ní fún àwọn ọmọ ayé ìsìn lórí Valentine bí wọ́n ṣe ń ṣàyájọ́? Ìmọ̀ràn tá a ní fún wọn mo máa gbọ́ mo máa dẹ́gbà àwọn ní kó ṣe sùúrù torí omi wọn lọ bọ́ wọn lọ́wọ́ à ń sọ fún wọn torí wàhálà ti pọ̀ jù lóró. Òjó Abímbọ́lá. Nígbà tí ẹ wà ní ọmọge báwo lẹ ṣe pàdé olólùfẹ́ yín? Ọlọ́run ló ṣe ìyanu Ọlọ́run ló gba gbogbo ògo lórí ayé mi so ìyanu Ọlọ́run ni mo lè pè é. Níbo lẹ ti pàdé wọn? Èkó ni. Ṣé ẹ lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni àbí ibẹ̀ lẹ ń gbé tẹ̀ ti pàdé? Mo kàn lọ sọ́dọ̀ ìyá ọkọ mi kan ẹni yẹn mi mọ̀ pé wọ́n padà di ìyá ọkọ mi so mo kàn wá wọn lọ sí Èkó ni so láti bẹ̀ tí ibẹ̀ náà mo ti pàdé ní ẹni yẹn jẹ́ ọ̀rẹ́ ni wọ́n jẹ́ sí mi wọ́n wá ní kí n lọ sọ́dọ̀ ìyá ọkọ wọn so àbúrò wọn gẹ́gẹ́ náà mo wá padà fẹ́. Nígbà tí wọ́n tẹ́jọ wà ní tẹ́jọ ń bára yín bọ̀ kí ni àwọn ọ̀rọ̀ tó máa ń sọ tó máa ń múri yín wú? Wọ́n jẹ́ èèyàn tó dáa àwọn nǹkan tó tún máa ń mórí mi wú ni wípé wọ́n jẹ́ ẹni tó máa ń ràn yàn lọ́wọ́ tó dẹ̀ máa ń ṣàánú wọn láhùn rárá wọ́n máa ń pèsè. Kí wọ́n á ní ìmọ̀ràn tẹ́ ní fáwọn ọmọ ayé ìsìn lórí bí wọ́n ṣe ń ṣe àyájọ́ olólùfẹ́ pàápàá jùlọ lórí ọjọ́ òní tó jẹ́ àyájọ́ olólùfẹ́? Nǹkan tí mo ní fún àwọn èèyàn náà ni wípé ṣẹ́rí Valentine tí wọ́n pè yìí ó jẹ́ ohun tó dáa púpọ̀ púpọ̀ àwọn ọmọ ayé ìsìn wọ́n ní láti mọ ní sùúrù wọ́n ní kò sí ti sùúrù tó lè ṣe jẹná so sùúrù ló láyé ní inú ìrìn àjò bóyá ọkọ sáyà èèyàn gbọ́dọ̀ ní sùúrù gan àti àfaradà tó pọ̀ tó bá ti ní àfaradà tó dẹ̀ ní sùúrù yóò jèrè ọ̀pọ̀ nínú ìrìn àjò. Thanks so much. Orúkọ yín lẹ́ẹ̀kan sí wa? Òjó Abímbọ́lá.